èyí ni ìtàn ìgbésí ayé ládòkè akíntọ́lá ààrẹ ọ̀nà kakanfò. ta ni ládòkè akíntọ́lá gan-an? ọmọ ìlú ògbómọ̀ṣọ́ ni samuel ládòkè akíntúndé akíntọ́lá. nínú àwọn tó sì tẹ ìlú náà dó ni àwọn baba ńlá àwọn bàbá rẹ̀ ṣe. àwọn bàbá rẹ̀ yìí ni ìran keje tó dé sílùú ògbómọ̀ṣọ́ kó tó di pé ìlú náà bẹ̀rẹ̀ sí í kún. àsìkò tí ogun àwọn fúlàní tú ìlú ọ̀yọ́ ilé ká tí gbogbo àdúgbò náà sì dàrú pátá tí oníkálukú ń sá àsálà fún ẹ̀mí ẹ̀. ọkùnrin kan wà tó kúrò ní orílẹ̀ igbọ́n, adéyẹrí lórúkọ ẹ̀. wàhálà ogun yìí náà ló lé e kúrò nílé o. ó wá lọ síbì kan nítòsí ìlọrin, níbẹ̀ ló kó àwọn ẹbí ẹ̀ lọ. ìtòsí ìlọrin yìí lọkùnrin náà kú sí. kò sì pẹ́ tó kú tán tí wàhálà náà fi tún le sí i. ń làwọn ẹbí ẹ̀ bá di gbádàgbọ̀n, wọ́n sá kúrò nítòsí ìlọrin yìí. ògbómọ̀ṣọ́ ni wọ́n sì balẹ̀ sí. òrìṣàdáre ló ṣáájú wọn, òun náà sì ni baba ńlá àwọn baba ládòkè. òrìṣàdáre ní àbúrò kan, akínọlájàlódò ni wọ́n ń pè é. ọ̀kan nínú àwọn tó bá àwọn fúlàní jagun lòun. jagunjagun tó lágbára ládùúgbò náà ni. bó bá ti jagun dé ni yóò kó ọ̀pọ̀lọpọ̀ ẹrú dé, ẹrú lọ́kùnrin, ẹrú lóbìnrin. bí òun bá ti kó àwọn ẹrú yìí dà sílẹ̀ ni yóò lọ. òrìṣàdáre ni yóò sì ta gbogbo ẹrú náà. báyìí ni òrìṣàdáre di oníṣòwò ńlá tó sì fẹ́ ìyàwó tó bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ yìí ni akínbọ́lá. akínbọ́lá yìí ni bàbá ládòkè. ọdún 1860 ni wọ́n bí i. bí wọ́n ti bí i lòun náà ti bẹ̀rẹ̀ òwò bí bàbá rẹ̀. ó sì jọ pé ọwọ́ tiẹ̀ jí ju tàwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ. láti ògbómọ̀ṣọ́ títí wọ ilẹ̀ haúsá lòun fi ń tajà káàkiri. ohun tó tètè sọ ọ́ di olówó nìyí, tó sì ti fẹ́yàwó ní bí ọmọ 20 ọdún péré tó bẹ̀rẹ̀ sí í bímọ. àkọ́bí ọmọ tó bí sì ni akíntọ́lá. akíntọ́lá yìí sì ni bàbá ládòkè. ìnìkan ní ṣáá o, akínbọ́lá yìí wà nínú àwọn ẹbí díẹ̀ tí wọ́n kọ́kọ́ gba ẹ̀sìn ìgbàgbọ́ ní ìlú ògbómọ̀ṣọ́. àwọn ìjọ kan ló wọ ìlú náà wá láti ilẹ̀ amẹ́ríkà. Baptist Mission of America ni wọ́n ń jẹ́. àwọn ìjọ yìí ni wọ́n ṣe àwárí akínbọ́lá níwọ̀n ìgbà tó sì jẹ́ pé ọ̀kan nínú àwọn ọlọ́rọ̀ ìlú náà nígbà náà ni. ìgbàgbọ́ àwọn ìjọ Baptist náà ni pé bí ó bá lè gba ìjọ àwọn, ọ̀pọ̀ èèyàn ni yóò torí ẹ̀ wọ inú ìjọ náà. bẹ́ẹ̀ ló sì rí o, nítorí nígbà tí akínbọ́lá di ọmọ ìjọ náà, kíá ló kó àwọn ọmọ ẹ̀ sínú ẹ̀. bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ṣọ́ọ̀ṣì Baptist ló gbilẹ̀ jù nílùú ògbómọ̀ṣọ́. títí di bí a ti ṣe ń wí yìí ni àwọn tí wọ́n bá ti jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nílùú náà, Baptist ló máa ń pọ̀ jù nínú wọn. akíntọ́lá ọmọ akínbọ́lá yìí kò dúró kí òun náà dàgbà rárá, tó ti ń tẹ̀lé bàbá rẹ̀ tó ń bá a lọ síbi ọjà gbogbo. olókoòwò lòun náà, ó sì tètè mọ iṣẹ́ kátàkárà. ṣùgbọ́n iṣẹ́ tirẹ̀ kò jọ ti bàbá rẹ̀, nítorí kò pẹ́ tó fi yà kúrò lẹ́yìn bàbá náà tó sì ń ṣe iṣẹ́ tara ẹ̀ lọ. aṣọ títà lòun mú gẹ́gẹ́ bí iṣẹ́ ńlá. kò sì sí ibi tí kì í ta aṣọ náà dé nílẹ̀ yorùbá. bẹ́ẹ̀ náà ló máa ń dìgbà lọ sílẹ̀ haúsá. kíá lòun náà ti fẹ́ yàwó 2 mẹ́ta. nínú àwọn ìyàwó yìí sì ni àlàkẹ́ ọmọ oyèníyà. òjé ilé ni wọ́n ti fẹ́ ẹ̀. àlàkẹ́ yìí ló sì bí samuel ládòkè ní ọjọ́ 10 oṣù keje ọdún 1910. bí akíntọ́lá ṣe gba iṣẹ́ ṣọ́ọ̀ṣì mọ́ òwò tó ń ṣe, ó ju ti bàbá rẹ̀ lọ. nítorí bẹ́ẹ̀ inú ṣọ́ọ̀ṣì Baptist náà ló bí ládòkè sí. àwọn náà ni wọ́n sì fún un lórúkọ tó ń jẹ́. wọ́n sọ ọ́ ní samuel ládòkè ọmọ akíntọ́lá. akíntọ́lá àgbà yìí wòye pé ọjà aṣọ tí òun ń tà yìí, ilẹ̀ haúsá lòun ti máa ń tà á jù. nítorí bẹ́ẹ̀ ló sì ṣe gbéra níjọ́ kan lọ́dún 1914. ládòkè jẹ́ ọmọ ọdún 4 péré nígbà náà. ṣùgbọ́n bàbá rẹ̀ mú un dání, òun pẹ̀lú àwọn àbúrò rẹ̀ àti àwọn ìyá wọn. bẹ́ẹ̀ ni wọ́n gba ìlú mìnà nílẹ̀ haúsá lọ. ibẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé. ọlọ́run ló yọ ládòkè, bí kò jẹ́ bẹ́ẹ̀ ni kò ní gbóòórùn iléèwé rárá. ṣebí ohun tí bàbá rẹ̀ ṣe mú un dání ni kí wọ́n lè máa bá a ru òkété aṣọ nígbà tó bá ń polówó ọjà ẹ̀ lọ.
kó sì lè máa fi ọ̀nà òwò náà hàn wọ́n díẹ̀díẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ìlú Mínà yìí, àsìkò náà ni ogun àgbáyé bẹ̀rẹ̀ tí ìjọba òyìnbó sì ń sa àwọn èèyàn láti lọ jagun. Àwọn tí wọn ò fẹ́ lọ sójú ogun sá kúrò nílùú, gbogbo agbègbè sì dá páropáro. Nídìí èyí, kò sí ààyè láti polówó ọjà aṣọ kiri, ààyè kò sì sí fún oníṣòwò kan láti ṣòwò àbí nígbà tí àwọn èèyàn ìlú gbogbo ti fara ṣoko. Àwọn ọmọ náà wà nílé, wọn kò rí nǹkan kan ṣe. Èyí sì di nǹkan ìbínú àti àìdùnnú sí bàbá náà lọ́rùn. Níbi tó ti ronú ọgbọ́n iléèwé nìyẹn, kí wọ́n kúkú máa lọ sílé ìwé kí wọ́n jẹ́ kí ilé sinmi. Èyí tó tún fẹ́ bọ̀rọ̀ jẹ́ ni pé kò sí iléèwé àwọn Baptist níbẹ̀, ṣùgbọ́n àwọn CMS ní tiwọn. Nítorí bẹ́ẹ̀, ìjọ CMS ní Ládòkè ti bẹ̀rẹ̀ ìwé ẹ̀. Àti pàápàá ọmọdé ni, ṣùgbọ́n bó ti wọ iléèwé náà ni wọ́n rí i pé igi ìmọ̀ ni ọmọ náà. Ládòkè gbọ́n ju bí wọ́n ti rò lọ, bẹ́ẹ̀ ló sì mọ̀wé gidigidi. Kò sí ohun tí wọ́n ń kọ́ tí gbàgbé. Kò tilẹ̀ sí ọmọ bàbá náà kankan tó fẹ́ lọ sílé ìwé yàtọ̀ sí Samuel Ládòkè. Èyí náà ló sì fà á tó fi jẹ́ pé òun nìkan náà ni wọ́n dojú ẹ̀ kọ̀wé nínú àwọn ọmọ bàbá náà ní Mínà. Ẹni tó bá ti gbọ́ ìròyìn rí pé Samuel Ládòkè gbọ́ èdè Haúsá bíi àwọn tí wọ́n ní èdè náà gan, ohun tó fa ìdí abájọ rèé. Nítorí kékeré ayé ẹ̀, ìyẹn nígbà tí ọmọ kékeré ṣẹ̀ṣẹ̀ ń kọ́ oríṣiríṣi èdè ilẹ̀ Haúsá ní Mínà ni Ládòkè ti ṣe é. Láti ọdún 1914 tó sì ti lọ, ọdún 1922 ló tó padà wá sí Ògbómọ̀ṣọ́ nígbà tó ti di ọmọ ọdún 12. Ohun tó sì jẹ́ kó padà náà kò ju ìwé ẹ̀ lọ. Bó ti ń mọ̀wé yìí jẹ́ nǹkan ìjọlójú fún bàbá rẹ̀. Akíntọ́lá àgbà náà sì fẹ́ kó wá sí Ògbómọ̀ṣọ́ kí wọ́n fi ètò ẹ̀kọ́ àwọn Baptist kọ́, nígbà tó ṣe pé ṣọ́ọ̀ṣì tiwọn nìyẹn. Bẹ́ẹ̀ ni Ládòkè padà sí Ògbómọ̀ṣọ́ tó sì bẹ̀rẹ̀ ìwé rẹ̀ ní Baptist Day School. Kíá ló jáde nílé ìwé yìí. Bó sì ti jáde ni wọ́n ní kó wọ Baptist College ní Ògbómọ̀ṣọ́ níbẹ̀. Iléèwé àwọn tíṣà ní Baptist College, ṣùgbọ́n bí èèyàn kò bá tíì ṣe tíṣà fún ìgbà pípẹ́, kò sí bó ṣe lè wọlé ibẹ̀. Iléèwé ìkọ́ni ńlá gbáà ni. Ládòkè wọlé ṣáá o. Ìdí sì ni pé ó yege ìdánwò tí wọ́n ń ṣe fún àwọn àgbàlagbà. Ọmọ ọdún 15 lòun nígbà náà. Ọdún 4 ló lò nílé ìwé yìí. 1925 ló wọlé. Nígbà tó sì di 1929, ó jáde kúrò níbẹ̀. Ó sì di tíṣà ńlá tó ń kọ́ àwọn ọmọ ilé ìwé gíga. Èsì ìdánwò ìparí tó ṣe náà dára débi pé wọn kò lè sọ pé kó dúró sí Ògbómọ̀ṣọ́ mọ́ tàbí nítòsí níbẹ̀ kó máa ṣiṣẹ́. Iléèwé wọn tó ga jù nígbà náà ní Baptist Academy tó wà l'Ékòó. Ibẹ̀ náà ni wọ́n sì gbé Samuel Ládòkè wá. Òun ni tíṣà tó ń kọ́ àwọn ọmọ ní sáyẹ́ǹsì. Ọmọ 20 ọdún ni Samuel Ládòkè Akíntọ́lá nígbà tó wọ ìlú Èkó lọ́dún 1930. Èyí ni wọ́n ṣe ń pè é ní tíṣà kékeré. Inú ọgbà iléèwé níbẹ̀ ló ń gbé. Òun sì ni tíṣà tó ń ṣàkóso gbogbo àwọn ọmọ iléèwé tí wọ́n ń gbé nínú ọgbà. Lẹ́yìn tó ti jáde yìí, ohun àkọ́kọ́ tó wà lọ́kàn ẹ̀ láti ṣe ni kó fẹ́yàwó, kó lè farajọ àwọn tó bá nídìí iṣẹ́ náà, pàápàá ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ kan tó ti wà níbẹ̀. Ó ti mọ̀ pé bí òun bá sì lè fẹ́yàwó, òun yóò kúrò nínú ọgbà náà, òun yóò sì lè máa fi àsìkò òun ṣe àwọn nǹkan míì tí òun bá fẹ́ ṣe. Ọmọbìnrin kan ti wà tó sọ pé òun fẹ́. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni, Fadérera sì lórúkọ ẹ̀. Ṣùgbọ́n àwọn òbí Fadérera takú. Wọ́n ní ọmọ àwọn kò ní fẹ́. Wọ́n ní kó má wá ọmọ obìnrin àwọn wá mọ́ o. Wọ́n sì kìlọ̀ fún ọmọ wọn pé kó gbọ́dọ̀ wá lọ. Kò sí ohun méjì tó fa èyí ju pé Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ni Samuel Ládòkè Akíntọ́lá, ṣùgbọ́n Ìjẹ̀ṣà làwọn ìran Fadérera. Ohun tó sì wà láàrin àwọn Ọ̀yọ́ àti Ìjẹ̀ṣà nígbà náà kì í ṣe kékeré rárá. Nígbà náà, Ìjẹ̀ṣà kan kò ní jẹ́ kí ọmọ rẹ̀ fẹ́ ará Ọ̀yọ́ láé. Èyí tó tilẹ̀ tún mú ọ̀rọ̀ náà le ni pé ọlọ́pàá ni bàbá Fadérera. Ó sì takú pátá pé ọmọ náà kò ní fẹ́ Ládòkè àti pé kí Akíntọ́lá ṣọ́ra ẹ̀ gidi bí kò bá fẹ́ wàhálà òun. Ṣùgbọ́n Fadérera náà lòun kò ní fẹ́ lòmíì àfi Ládòkè o, àsìfi bí òun kò bá ní lọ́kọ. Lọ́jọ́ kan nínú ọdún 1935, bàbá náà rán ọmọ rẹ̀ obìnrin yìí wá sí Èkó kó wá jíṣẹ́ pàtàkì kan fóun. Bí ọmọ náà ti jíṣẹ́ tán, ilé olólùfẹ́ ẹ̀ ló gbà lọ, tó sì lọ dúró sí ọ̀dọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n jọ wà nílé ìwé náà. Nígbà tó sì di ọjọ́ kẹjọ
oṣù kẹjọ ọdún 1935 yìí láì sọ fún bàbá kan tàbí ìyá kan. Àwọn méjèèjì mú ara wọn dání, wọ́n sì wá ẹlẹ́rìí méjì. Bẹ́ẹ̀ ni wọ́n lọ sí kóòtù ìgbéyàwó, wọ́n sì gbé ara wọn níyàwó lábẹ́ òfin ìjọba. Bẹ́ẹ̀ ni Samuel Ládòkè fẹ́ ìyàwó rẹ̀ nìyí, ó sì kó jáde nínú ọgbà iléèwé, ó gba ilé rẹ̀ sí Tòkunbọ̀ láàrin Èkó. Kò sí pẹ́ tí Ọlọ́run fi ọmọbìnrin kan ta wọ́n lọ́rẹ. Ọmọdélé ni wọ́n sọ ọ́. Ohun gbogbo ń lọ déédé fún ìgbà díẹ̀, àfi nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní iléèwé Baptist Academy. Àwọn tíṣà kan ni wọ́n yarí pé àwọn fẹ́ kí àwọn aláṣẹ iléèwé náà fi owó kún owó oṣù àwọn. Wọ́n ní owó tí àwọn ń gbà ti kéré jù, kò sì sí bí àwọn ṣe lè ná pọ́ùn 6 lóṣù tí wọ́n ń fún àwọn mọ́. Wọ́n ní kí wọ́n tètè fi owó kún owó àwọn ní kíákíá. Àwọn aláṣẹ iléèwé náà bínú ṣá o. Wọ́n ní ìwà aláìmoore làwọn tíṣà náà hù, ni wọ́n bá fìbínú lé gbogbo wọn jáde. Bó tilẹ̀ jẹ́ pé Ládòkè Akíntọ́lá kò bá wọn dá sí ọ̀rọ̀ náà ní gbangba, ṣùgbọ́n lábẹ́lẹ̀ kò sí ohun tí àwọn tíṣà náà ń ṣe tí kò fọwọ́ sí. Ṣé òun ni akọ̀wé ẹgbẹ́ àwọn tíṣà Baptist? Kò sí bí wọn yóò ṣe òòṣà lódò tí làbẹ́làbẹ́ kò ní mọ̀ ó jàre. Nídìí èyí, nígbà tí àwọn tó ní iléèwé náà ti lé àwọn tíṣà wọ̀nyí lọ, Akíntọ́lá náà sọ pé kò sí kinní kan tí òun yóò tún máa dúró mú mọ́. Ó ní òun ń lọ. Nínú àwọn ọmọléèwé tó gba bẹ́ẹ̀ kọjá nígbà tó fi wà níbẹ̀ ni K.O. ìyẹn Kingsley Mbadiwe tó padà wá di olóṣèlú ńlá, àti Alhaji S.O. Gbàdàmọ́sí oníṣòwò ńlá ìlú Ìkòròdú. Àwọn òyìnbó kò fẹ́ kí Ládòkè lọ kúrò níléèwé náà, ṣùgbọ́n ó sọ fún wọn pé òun ò lè dúró mọ́ jàre. Iṣẹ́ kan tí àwọn èèyàn tún mọ̀ tí Ládòkè máa ń ṣe ni iṣẹ́ akọ̀ròyìn, nítorí pé ó gbọ́ èdè òyìnbó púpọ̀ àti pé ó ti ka ọ̀pọ̀lọpọ̀ ìwé. Bó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà náà ló ti ń ṣiṣẹ́ yìí, tó sì máa ń kọ̀wé fún àwọn ìwé ìròyìn gbogbo. Bó tilẹ̀ jẹ́ pé kì í lo orúkọ rẹ̀ gan nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀, ṣùgbọ́n bó ṣe ń kọ̀wé fún àwọn ìwé ìròyìn ìgbà náà níṣẹ́ náà túbọ̀ ń wọ̀ ọ́ lára. Nígbà tó sì yá ló bẹ̀rẹ̀ ẹ̀kọ́ òkèèrè tí wọ́n máa ń kọ́ nígbà náà. Ó sì kọ́ iṣẹ́ ìròyìn yìí títí tó fi gba ìwé ẹ̀rí àwọn oníròyìn kékeré. Nígbà náà ló darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe ìwé ìròyìn Baptist Today, ìyẹn ìwé ìjọ wọn. Kò sì pẹ́ tó fi di olóòtú ìwé àtìgbàdégbà náà. Ọdún 4 ló sì fi ṣe olóòtú wọn. Níbi iṣẹ́ magasíìnì yìí gan-an ló ti di akọ̀ròyìn ńlá àti olóòtú gidi. Eléyìí ni ò jẹ́ kó ṣòro fún un láti rí iṣẹ́ nígbà tó fi iṣẹ́ tíṣà àwọn Baptist sílẹ̀. Ìwé ìròyìn kan wà nígbà náà tó lókìkí dáadáa, Daily Service ló ń jẹ́. Ìwé ìròyìn yìí ni Akíntọ́lá gbà lọ. Bẹ́ẹ̀ ni Akíntọ́lá di oníròyìn, níbi tí nǹkan sì ti bẹ̀rẹ̀ sí yí padà fún nìyẹn. Kí ni Akíntọ́lá wá ṣe lẹ́yìn ìyẹn o? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn Ládòkè Akíntọ́lá fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.